wọ̀ tí bá ipá yí ẹ̀ ti bàjẹ́ ọlọ́wọ́ omi góòlù ọlọ́wọ́ góòlù ọ̀n parọ́ fáwọn èèyàn ta ni customer ẹ where are your customers who are the customer olórí burúkú olóṣì góòlù rẹ̀ ń wòyàn ojú rẹ̀ tó ti orí pé ńgbà tá fi ọ́ lẹ̀lẹ̀ sọrí pé ojú rẹ̀ tó ti ń san ojú rẹ̀ ó tún bàjẹ́ láàrin ọ̀sẹ̀ kan nísìn is Lizzy. She keep mentioning my name all the time. And I keep ignoring you, not because I am scared to finish you. But mo rí pé pressure ti pọ̀ jù lórí ẹ. People don't want to be associated with you. Àwọn èèyàn ti ń deny ẹ. And I think I am àánú ẹ̀ ń ṣe mí nínú ara mi to allow you be. And you think I am just doing that because kini mo ń fi ẹ́ lẹ̀ purposely kí pressure má bàa pa ẹ́ ni. Ṣó ṣí èrè ni? Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Ó wá lè má dárúkọ mi mọ́. So o mental ni abo ṣí èrè. Olórí burúkú ọmọ òfò ọmọ ran kíran. Ẹ̀yin èèyàn wa OJUABE tún ti sọ̀rọ̀ nípa LIZZY ANJORIN ó ti fún lépè ó fún arábìnrin yìí lépè gidi gan lẹ́yìn ìgbà tí a rò pé wàhálà ti tán. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. Olórí burúkú mo wú ẹ kó o ti sick pé kí n má dákú wàhálà lé ayé ẹ. Ẹ má gbọ́ jẹ́jẹ́ mi mo jókòó. Àmọ́ àwọn olóṣì olè àwọn awáyé má ṣe rere ẹni òfò. Imagine reducing yourself. Èmi ni mo ní orí ẹ̀ dàrú ó lè mi reduce ara mi nítorí pé mo lọ bá mọ́nímọ̀sì polówó góòlù. Olòṣì ni ọ́ olòṣì. Mo ní ọgbélé rẹ̀ wá kí n bọ́ ra ilẹ̀ orí burúkú tó Ọlọ́run ta tó bá jọ́pọ̀ ń talẹ̀ ni gbogbo ilẹ̀ rẹ̀ kó wá kí n rà lẹ́ẹ̀kan náà. Gbogbo ilẹ̀ olórí burúkú rẹ̀ tó ti ń polówó láti 4 years ago mo ní kó gbélé yẹn wá. I will buy all the land. Ó kiri ilẹ̀ láti 4 years ago ó talẹ̀ tán. Mo ní kó gbélé wá olórí burúkú influencer ni mí màá bọ́ talẹ̀ tán láàrin ìṣẹ́jú kan. Olórí burúkú rẹ̀ ó talẹ̀ láti 4 years ago ó talẹ̀ tán ilé òṣà. Paradise City Kinikan City join California City ó ta ìwọ nìkan lọ ní gbogbo ilé ayé ni. Gbogbo nǹkan mo ní ọmú wá DM mi ṣe bí business ló ń ṣe. Gbélé yẹn wá kí n ra gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kó lè sinmi pẹ̀lú rédíò orí ibú tó ń pọ̀ ẹ̀. Ilé ayé ò lè Florida City kò lè tó bẹ́ẹ̀ yẹn. I will buy the land. My people will buy you. They will buy that land. Láàrin ìṣẹ́jú kan. A ti ta phase 1 tán lọ́dọ̀ wa. A ti ta phase 2 tán. A ti ta phase 3 tán. A wà lórí phase 4. Bèrè lọ́wọ́ àwọn tó wà nísàlẹ̀ yìí. Ilẹ̀ wo lọ́wọ́ tàtàtàn. Tó jẹ́ wọ́n nìkan lọ ń ṣiṣẹ́ olórí burúkú. Olórí burúkú ni ó talẹ̀. Tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo ní ó gbé wá sórí péjì mi tí wọ́n bá ra ilẹ̀ yẹn tán láàrin 3 days call me bastard lórí péjì mi. Ilẹ̀ tó tàtàtà yẹn gbé wá sórí péjì mi 3 days maximum my people will buy your land. Ta ló ń tàn ó talẹ̀ ilé òòṣà. Are you not tired of that radio? Are you not tired of that advertisement of selling land that is not invisible land? Mo influence fún Money ni ẹni tó ń ta nǹkan 1,000 mo ń bá wọn influence ẹni tó ń ta sọ 10,000 mo influence fún wọn. That is the way tí mo ṣe fẹ́ lò gbèsè ayé mi. I am not like you. I'm not like you. Ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ ẹ̀yin ọmọ tẹ́ níran náà lẹ́mọ́ ẹ̀yin náà ní gbéraga yín mọ́ ń pọ̀ ẹ̀yin lẹ kì í fẹ́ associate pẹ̀lú àwọn èèyàn. I influence for anybody. I want to lift everybody up. Be it 20,000 ọjà, be it 100,000 ọjà. I want to do it. You are stupid. You are mad. Olórí burúkú
ó lè dúmọ̀tà ó jalè ó jalè ó lè lọ jàjàjà ó jalè gbogbo àgbáyé you shit you ó sì ń sọ̀rọ̀ náà ìwọ nìkan láyé rẹ dá nínú ọpọlọ rẹ ìwọ nìkan lọ́jọ́ èèyàn nínú ọpọlọ rẹ ìwọ nìkan ní gbogbo nǹkan ó ti ṣeré you are delusional you are mad ó ṣẹ̀sìn gbogbo ayé and you are still coming out to talk olórí burúkú ni ẹ́ evidences is choke and you are still talking oh bímọ lọ sọ́rọ́gẹ́tì àtúnfẹ̀yìn náà lẹ̀ gbogbo àwọn tó àgàn lọ ń ta sí ó ṣí èrè ní ìwọ nìkan ló dá ìwọ nìkan ló jẹ́ èèyàn ìwọ nìkan ni olórí burúkú ojú rẹ tó ti sanu ojú rẹ tó ti san díẹ̀ ojú rẹ ó tó bàjẹ́ nísìn ojú rẹ yẹn ó ti sanu tójú rẹ bá ti san díẹ̀ wèrè ó tó jáde ó tó ṣe bẹ́ẹ̀ ojú rẹ ti san díẹ̀ nìyẹn má wọrí ojú rẹ yẹn ó tó bàjẹ́ láàrin ọ̀sẹ̀ kan nísìn tójú rẹ bá ti san níwọ̀nba ta ni èmi náà mo fọ́ lórí burúkú rẹ̀ láàdváìsì pé kó sinmi o pé kí ojú rẹ̀ kó fi san o pé ọrùn yẹn kó fi jiná o olórí burúkú rẹ̀ mi mo fún láàdváìsì yẹn o pé lọ sinmi díẹ̀ kí ojú rẹ̀ tí máa ń dún mọ́ ń dúdú àti ọrùn rẹ̀ kó fi san o lò sí ní ọ mo fún ọ láàdváìsì èmi náà lọ tún lo àdváìsì fún ẹ máa gbọ́ o jẹ́jẹ́ mi mo máa ń jókòó jẹ́jẹ́ mi mo máa ń jókòó on my own ni mo máa ń jókòó. Ìwọ ló sọ pé o máa ṣe owó Lizzy sí mi. Mo lè ṣe owó ẹ̀ sí wẹ́wẹ́. Mo bóyá ìfẹ́ mi yára sọ́bẹ̀. Mi ìfẹ́ ló yára sọ́ mo lè ṣe owó ẹ̀ sí wẹ́wẹ́ Lizzy ọ̀ ní wọ́n náírà lọ́wọ́. Gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé mi ní pílátífọ́ọ̀mù mi o àdàbí tí Ìyábọ̀ Òjó bá parọ́ mọ́ Lizzy Anjorin. Ẹ wo lórí burúkú. Àdàbí. Ẹ wo lórí burúkú. Ìyábọ̀ Òjó bá parọ́ mọ́ bàbá Mohbad. Lórí burúkú kí ló kẹ́ pẹ̀lú bàbá Mohbad kí ló kàn ọ́. Mo lè speak Yoruba. I can speak Yoruba very well. Mo tún lè sọ èdè gan. Mo lè sọ Yoruba. I can speak Yoruba. Don't be surprised. Inte yẹn bá mú wá ní Hausa ni mo ń kọ́ lọ́wọ́ báyìí. Torí olórí burúkú rẹ̀ tí ń sọ náà ni. Kò sédè tí mi lè sọ nísìn. Olórí burúkú ọmọ. Jẹ́jẹ́ mi mo jókòó. Jẹ́jẹ́ mi o olórí burúkú olòṣì olójú kóíkóí olòṣì mo ní ọmú ẹ̀rọ mi kó lẹ́nu ẹ má gbọ́ o ṣẹ́rí tó dùn rẹ̀ èmi ọ̀dọ̀ mi ní ìmọ̀ wò mí o olòṣì rẹ̀ má wò mí o èmi náà mo fún ládùúrà mo ní sinmi ọjọ́ kan ọjọ́ méjì kójú inú rẹ̀ yìí ojú dúdú ìbíbí rẹ̀ yìí kó lè bá a san àti ọrùn rẹ̀ tó ti jẹrà yẹn ipe kọ́ lè sinmi o mo fún l'advice tán ojú yẹn sinmi díẹ̀ fún ọjọ́ méjì wèrè tó ń sọ̀rọ̀ orí ẹ̀ burú bọ̀. Orí pé o lè sọ látijọ́ tí mo ti challenge. Náà ni olórí burúkú náà ni òfò ni ó máa sọ náà ni bí olórí burúkú olùsìbẹ̀dọ̀ pàlì bí ẹ̀dọ̀ wù tọ́rẹ́ yìí wọ́ríọ̀ ẹ̀ ní ríyàn báwọn o pé jẹ́jẹ́ mi ni mo jókòó tó fi wá tó wá bá mi o. Tó bá ti blọ́ọ̀gì ọrùn bílíọ̀nìà àwa náà blọ́ọ̀gì Ìyábọ̀ olórí òṣì olórí kórí. Ọrùn ẹbí ọrùn olórí ibú. Who has that? Sadiq or what? Ọrùn òsì ọrùn rẹ ti jẹrà tán. Tell me one thing. Tó jẹ́ talent tá mọ̀ you have no talent, no education, nothing. You have nothing. You got nothing. Ìgbésí ayé rẹ̀, this is a shame and a disgrace. 10,000 naira to 30 something. Lizzy Anjorin. Èmi l'education. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Orí ẹ̀ burú pẹ̀lú pé education you get nothing. I am a ladokite. I have 2 masters. I am on the second one. I am not your mate. I am not your mate in every aspect of life. I don't do fake certification. Yeah. I study chemical engineering. Bóyá o ṣe ń
I study chemical engineering ní LAUTECH. I am not your mate. Igi mú jìnnà sórí. Oni mo go ẹgbọn tó wí tí mo fi dá lóhùn. Tó bá ti blog ọrùn billionaire, àwa náà blog ìyàbọ̀ olórí òṣì. Oni ọlọ́run billionaire. Who can that? Sadiq Shina, welcome on board. Khadija OJUABE, tell me one thing. To get talent, that moment. You have no talent, no education, no nothing. Only no education. Kéèyàn mọ̀ kóyà rírù mi kó ní no education. Greatest ladokite. Wọ́n ti padà mọ́ mi lójú o. Greatest ladokite. Bob mi ti jó o ń bọ̀. Mohammed, wá bá mi change Bob mi. Ń bọ̀. Mohammed, come and change my bulb. Eléyìí ti ré fọ́. Olòṣì, ó ti jẹ́ kí bọ́ọ̀bù mi. Ó ti jẹ́ kí bọ́ọ̀bù mi. Ẹ jẹ́ má bá yín lọ. Wọ́n ti lọ mú bọ́ọ̀bù mi wá. Yeah. Greatest ladokite. Orí ẹ̀ burú. Orí ẹ̀ dàrú. I am not your mate in everything. Yes, rọ́pò. Yeah, I know rọ́pò. Atẹ́gùn ojú window lórí bọ́ọ̀bù fọ́. Idiot ni ẹ́. Idiot ni ẹ́. Idiot. Mo ti múrẹ wá. Èmi ló ń sọ yí pé yeah. Èmi ló ń bá sọ̀rọ̀. Ló ń sọ yí pé bóyá mi ò lọ school. When it comes to tí ó bá parí ní LAUTECH, wọn kì í fẹnu parí ní LAUTECH. Wọn kì í fi ẹnu. Wọn kì í fi wọn kì í fi wọn fi pa wọn ẹnu ò ṣe LAUTECH. Ẹnu ò ṣe. You have to be very sound for you láti parí ní LAUTECH. Ṣó ti yé. It is not a joke. Lọ sí school. Lọ síbi tèmi ti parí kó lọ béèrè. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Orí ẹ̀ ó dàrú lọ́rùn ẹ̀. Ìwọ ọmọ òṣì ọmọ ọ̀ràn kíran yìí. Go and ask what it takes to finish as a chemical engineering ní LAUTECH. Lọ bèrè nǹkan tó take to finish as a chemical engineer ní LAUTECH. Lọ bèrè.